Ẹ kú àtàárọ̀ ènìyàn boni lára ó jaṣọ lọ. Àdúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olùtẹ́tísí ìtàn wa tí à ń kà, a ò ní súra wa o. Bẹ́ẹ̀ la dúpẹ́ o lọ́wọ́ iléeṣẹ́ àtẹ̀wétà ti Evans Publishers fún àtìlẹ́yìn wọn pé kí a lè máa ka àwọn ìwé ìtàn aládùn yìí. Ẹ ṣeun gan-an ni. Bí iṣẹ́ ò bá wá pẹ́ ni ẹnìkan yìí pẹ́ṣẹ́. Adiitu Olodumare ẹ ǹlẹ́ ń bẹ̀ ń o, ẹ kú kalẹ̀. Nínú àtẹ̀yìnwá àkókò òjò ní ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ o. Òjò náà pọ̀ gidigidi nínú mọ́tò ayọ́kẹ́lẹ́ tí a wà ní ọjọ́ náà. Ṣé ni òjò yìí ń lu ìlù lé wa lórí tí ó ń dún wíníwíní bí omele ìlú dùndún. Ìgbà tí ó bá ṣe àgbọ̀ gbùrùrù lápá ọ̀tún, ìgbà tí ó bá ṣe àgbọ̀ gbùrùrù lápá òsì, bí ó ṣe àgbọ̀ gìrìrì ní ibi iwájú, bí ó tún ṣe àgbọ̀ gìrìrì ní ibi ẹ̀yìn. Òjò náà ló ń kù bẹ́ẹ̀ kiri. Gbogbo ojú ọ̀run dúdú bí aró, gbogbo iwájú funfun rúrú, àfi bí ìgbà tí Olódùmarè ṣe ìyẹ̀fun fàdákà tí ó ń dà á sílẹ̀ láti ojú ọ̀run. Ẹ̀rọ tí ó wà lára dígí iwájú mọ́tò tí ó máa ń nu omi, eléyìí ní nu omi títì. Omi sú, àgbàrá tóbi kọjá àgbàrá, omi rẹ̀ tó tu ọkọ̀ dáadáa. Lóòótọ́ àwa obìnrin ti mọ ẹ̀yin ọkùnrin pé oògùn kí a bá lè fẹ́ràn yín ni ẹ máa ń ṣe kiri ilé babaláwo. Ṣùgbọ́n ibi tí ìwọ ti rí babaláwo tìrẹ yìí yàtọ̀ pátápátá. Ǹjẹ́ o jẹ́ mọ̀ pé láti alẹ́ àná n kò fi oúnjẹ ba ẹnu mi yìí? Bẹ́ẹ̀ ni ìwé tí mò ń kọ yìí agogo 4 ọ̀sán ni. Ọ̀rọ̀ tìrẹ yìí ṣáá ni mò ń rò. Bí ẹni kí n rí ọ ló ń ṣe mí. Gbogbo àwọn tó dára jù ẹ́ kí ni wọ́n fi. Ìwọ náà wọlé tẹ̀sí. Ìwọ náà wọlé tẹ̀sí. Nígbà tó bá kálá ojú mo ń ṣọ́. Àwọn tó ń gùn ẹ́ sí ẹ̀sìn yóò bá pè wọ́n ọmọ ẹ lórí. Bí o kò bá sì fẹ́ pa mí obìnrin mi, wẹ́rẹ́wẹ́rẹ́ ni kí o jẹ́ kí n rí ọ. Dandan ni kí o wá lónìí. Mo ń retí rẹ kí agogo 7 alẹ́ tó lù. Bí o bá ṣíwọ́ ọkọ̀ ní 5 àbọ̀, ó yẹ kí o lè dé ìhín kí 7 tó lù. Ajálé rẹ̀ ń kọ̀ gidigbi orí pàlàbà ẹsẹ̀ tí ò ń pè ní ìyàwó rẹ̀. Má ṣe yà sí ọ̀dọ̀ rẹ̀ kí o tó wá o. Bí o bá ti kúrò lóko, ọ̀dọ̀ mi ni kí o máa bọ̀ tààrà. Ìtàn tẹ̀síwájú. Adiitu Olodumare. Ọmọ yìí múra, ó ń lọ. Bí ó bá rìn díẹ̀, á sáré díẹ̀. Bí ó sáré díẹ̀, á rìn díẹ̀. Ìgbà tí ó máa tó agogo 8 alẹ́, ó ti kọjá agbègbè lákọ̀ṣẹ́ pátápátá. Ṣùgbọ́n díẹ̀ ló fi kọjá ìdajì ìrìn àjò rẹ̀. Kí ni ojú rẹ̀ ṣàìrí tán nígbà tí ilẹ̀ ṣú? Ìgbà tí ó bá ṣe, a gbọ́ bíbú kìnìún. Bí ó tún ṣe, a gbọ́ igbe ìkookò. Ẹkùn kọjá ojú ọ̀nà lẹ́ẹ̀mẹ́ta. Ejò ń yọ́ firi níwá, ń yọ́ firi lẹ́yìn. Gbogbo ìtàn iwin tí ó ti gbọ́ rí, ti ọ̀rọ̀ tí ó ti mọ̀ rí, àti ti àwọn òkú tí ó ti kú rí. tí a gbọ́ pé a tún rí níbì kan
gbogbo wọ̀nyí ń sun tẹ́rẹ́tẹ́rẹ́ sí i lọ́kàn. ebi dé, òṣùpá dàbí ọ̀sán, ó ń lọ òun àti ọlọ́run ọba, ó kù òun nìkan ṣoṣo gírogíro. ìgbà tí ó máa tó agogo 12 òru, àárẹ̀ dé. ọmọ yìí jókòó láàrin inú igbó, ó ń wo èyí tí ọlọ́run máa ṣe, ṣùgbọ́n oorun kò mọ ikú. ó jókòó àìjókòó, oorun mú un lọ. ìgbà tí àdììtú Olódùmarè fi máa jí ní ọjọ́ kejì, agogo 7:30 lù dáadáa. ìyàlẹ́nu ló jẹ́ fún un láti rí i pé ọkùnrin kan dúró sí ibi ìgbèrí òun tí ó dàbí ẹni pé ó ń ṣọ́ òun. ó dàbí ẹni pé ayé dè ọkùnrin náà lọ́rùn. ó wọ ẹ̀wù dàńṣíkí àrán, ó wọ ṣòkòtò àrán, ó sì dé fìlà àrán pẹ̀lú. ó gbé òrùka góòlù gbàǹgbà kan sí ọmọ ìka ọwọ́ rẹ̀ òsì, èyí tí ó dúró sí ipò 4 sí àtàǹpàkò. àdììtú Olódùmarè wo ọkùnrin náà dáadáa. ó ṣàkíyèsí pé kókó kan tí ó tóbi tó èkùrọ́ wà níwájú rẹ̀ lápá ọ̀tún, ọ̀kan tí ó tún tóbi tó bẹ́ẹ̀ wà ní pálábá etí lápá òsì. lẹ́yìn èyí, ọkùnrin náà fá gbogbo irun ìpéǹpéjú pátápátá, ṣùgbọ́n bí ó sì tilẹ̀ dárùngbọ̀n sí tí ó yọ ṣọ́nṣọ́ ní àgbọ̀n ìsàlẹ̀, ó fá irun tí ó bo ètè òkè pátápátá. ọkùnrin yìí wá mú ọ̀pá lọ́wọ́ tí ó fi ń tilẹ̀, ó sì wọ sálúbàtà tí a fi awọ erè ṣe. bí ọkùnrin yìí ti wo àdììtú Olódùmarè tí onítọ̀hún náà wò ó, tí ojú wọn ṣe mẹ́rin, ni ó bi ọmọ náà tí ó ní. ìwọ ọmọdé yìí, ibo lo ti ń bọ̀ tí o sùn sí àárín igbó burúkú yìí, tí o sùn ṣáá ní tirẹ̀, láì bẹ̀rù ẹranko burúkú, láì náà ní olè, láì bẹ̀rù àwọn ọ̀rọ̀ inú igi ìrókò wọ̀nyí, láì bẹ̀rù àwọn òkú tí wọ́n ti kú, tí wọn kò lọ sọ́run, tí wọ́n ń rìn káàkiri ibi ìkọ̀kọ̀, ibi ìbábá gbogbo. ìgbà tí ó wí báyìí ni àdììtú Olódùmarè náà ṣe àlàyé tí ó ní. ìlú tí mo ti ń bọ̀ ni à ń pè ní ìlákọ̀ṣẹ́. mo ń lọ sí ìlú tí ó súnmọ́ wa jù tí à ń pè ní ìfẹ̀yìntì. mo ń lọ láti bá ara oúnjẹ ìgbẹ̀yìn fún ìyá àti bàbá mi. sílè kan àti tọ́rọ́ péré ló kù sínú ilé wa. òun ni àwọn òbí mi sì fún mi pé kí n lọ fi ra oúnjẹ tí àwọn máa jẹ. bí ẹ ti rí mi yìí, ìbàǹtẹ́ ló kù sí ìdí bàbá mi lóde ayé, ó sì kù yẹ̀rì sí ìdí ìyá mi. òní ló di ọjọ́ 3 tí mo ti fi òkèlè sí ẹnu mi yìí mọ́. òun ló jẹ́ kí ó rẹ̀ mí kí n sùn sí ìhín yìí. ṣùgbọ́n bí ó bá jẹ́ ilẹ̀ ẹ̀yìn ni mo sùn sí, ṣe ni kí ẹ jọ̀wọ́ kí ẹ dáríjì mí, kí ẹ jẹ́ kí n rọra máa lọ. mo ń lọ ro ohun tí mo máa fi owó tí wọ́n fún mi rà tí yóò ràn ni lọ́wọ́. mo ń lọ, bóyá mo lè rí aláàánú tí ó lè na ọwọ́ àánú sí ilé wa. ọ̀rọ̀ tí mo sọ fún yín yìí, n kò sì sọ ọ́ láti fi pẹ̀gàn àwọn tí ó bí mi. mo sọ ọ́ nítorí a kò mọ ẹni tí ó lè ràn ni lọ́wọ́, nítorí ẹni tí ó bo ìjọ̀gbọ̀n mọ́ra sí abẹ́ aṣọ, tòun ti ìjọ̀gbọ̀n ni yóò máa rìn kiri. bẹ́ẹ̀ ni ẹni tí ó fi ìjọ̀gbọ̀n hàn ẹlòmíràn lè fà á yọ nínú ìjọ̀gbọ̀n pátápátá. ọ̀rọ̀ yìí wọ ọkùnrin náà lọ́kàn púpọ̀. ó mú àdììtú Olódùmarè yà sí ọ̀nà oko kan báyìí. ìgbà tí ó ṣe díẹ̀, wọ́n kan ilé kan. wọn kò bá ẹnikẹ́ni níbẹ̀ rárá, ṣùgbọ́n ọkùnrin náà mú àkàṣù ẹ̀kọ 3 lórí pẹpẹ. ó bu ọbẹ̀ ẹran sí àwo, ó ní kí ó máa jẹun. ọmọ yìí jẹ ọ̀kan, ó yó. àkàṣù ẹ̀kọ ní gbogbo wọn. ó sì wá tún béèrè lọ́wọ́ aláàánú rẹ̀ yìí bí ó bá lè fún òun ní àyè kí òun kó ìyókù lọ fún àwọn òbí òun. ọkùnrin yìí wá sọ̀rọ̀,
ó ní. kó gbogbo wọn lọ máa kó wọn lọ mo tún fi èyí kún fún ọ. ó fi 4 kún un. ó tún wọ inú iyàrá ó mú ẹ̀wù kan jáde ó tún mú ìbora aṣọ ọkùnrin kan jáde ó ní kí ọmọ yìí fi wọ́n fún àwọn òbí rẹ̀ kí bàbá máa lo ẹ̀wù kí ìyá máa lo aṣọ. lẹ́yìn èyí wàyí ó mú àdììtú olódùmarè lọ sí ibi oko kan báyìí tí wọ́n gbin ọ̀gẹ̀dẹ̀ sí lọ bẹ́ẹ̀rẹ́. ó wí fún un pé ní ọjọ́ kejì ọ̀sẹ̀ onígbàgbọ́ Monday ní ọ̀sọ̀ọ̀sẹ̀ kí ọmọ yìí máa wá síbẹ̀ wá bẹ́ ọ̀gẹ̀dẹ̀ lọ fún àwọn òbí rẹ̀. ó kàn án nípa fún ọmọ náà ṣá pé kò gbọ́dọ̀ bẹ́ ju ọ̀gẹ̀dẹ̀ kan lọ́jọ́ kan àti pé kò gbọ́dọ̀ wá síbẹ̀ àfi ọjọ́ kejì ọ̀sẹ̀ láéláé. ọ̀rọ̀ yìí ń ṣe àdììtú olódùmarè bí àlá ni. ó la ẹnu kò lè pa á dé. ìgbà tí ó sì máa pa á dé ó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ó ní. bàbá n kò mọ̀ yín rí bẹ́ẹ̀ ni n kò bá yín pàdé lóde ayé yìí rí ṣùgbọ́n ẹ rí mi ẹ kò pè mí lọ́mọdé ẹ kò fi ìyà jẹ mí ẹ kò sì fi ìwọ̀sí lọ̀ mí ẹ kò wí pé kí ni eléyìí lè ṣe. bákan náà ni Ọlọ́run yóò fi í sí ipò àgbà pẹ̀lú. owó tí ẹ ó fi ṣe àgbà ọmọ tí ẹ ó fi ṣe àgbà ilé tí ẹ ó fi ṣe àgbà ọ̀nà tí ẹ ó fi ṣe àgbà aṣọ tí ẹ fi ṣe àgbà àti dúkìá àgbà gbogbo tí àgbà fi ń ṣe àgbà kò ní wọ́n yín láéláé. bí ẹ ti tọ́jú mi ni ẹlẹ́dàá yín yóò máa tọ́jú yín. bí ẹ ti kẹ́ mi ni Ọlọ́run ó máa kẹ́ yín. bí ẹ kò sì ti mọ bàbá mi tí ẹ kò mọ ìyá mi síbẹ̀ tí ẹ na ọwọ́ àánú sí wọn ni ọba lèwí lè ṣe yóò máa ṣàánú yín láéláé. mo dúpẹ́ púpọ̀ mo ń fẹ́ lọ nísinsìnyí wàyí lẹ́yìn tí ọkàn mi ti balẹ̀ dáadáa sí ìlú tí wọ́n rán mi ní ìfẹ̀yìntì. ẹ̀yìn tí mo bá ra nǹkan tán níbẹ̀ ni wọ́n ó wá padà sí ọ̀dọ̀ àwọn òbí mi ní ìlákọ̀ṣẹ tí wọ́n ó lọ jíṣẹ́ ohun tí ẹ ṣe fún àwọn tí wọ́n bí mi. ó dìgbà bàbá ó dìgbà bàbá ó dìgbà bàbá. báyìí ni ọmọ náà sọ tí ó lọ sí ìlú ìfẹ̀yìntì níbi tí wọ́n rán an. ìgbà tí olódùmarè bá máa ṣe nǹkan kí nǹkan náà máa rọ̀ bí òjò ní. nǹkan ayọ̀ ńlá ló tún wá jẹ́ fún àdììtú pé kí ó tó dé ìlú ìfẹ̀yìntì ìgbín ńlá méjì lórí he ẹ̀ẹ̀méjèèjì tí ó ṣe ìgbọ̀nsẹ̀ lórí ìgbín wọ̀nyí he. ó ti kúrò ní agbègbè ìlákọ̀ṣẹ ní àkókò náà ṣùgbọ́n ó mọ̀ pé owó ribiribi ni ìgbín ní láti mú wá ní ìlákọ̀ṣẹ. nítorí náà ó fi àwọn ìgbín méjèèjì pamọ́. ó dé ìfẹ̀yìntì ó ra iyọ̀ kọ́bọ̀ 4 ó wọn gàárì kọ́bọ̀ 4 ó ra iyọ̀ àgbàdo kọ́bọ̀ 2 ìṣáná kọ́bọ̀ 2 epo kọ́bọ̀ 1 àbọ̀ ata kọ́bọ̀ 1 àbọ̀. ó padà ó di ìlákọ̀ṣẹ. wíwọ̀ tí ọmọ yìí ní kí òun wọlé tọ̀ àwọn òbí rẹ̀ lọ nígbà tí ó dé ìlákọ̀ṣẹ igbe ẹkún bàbá rẹ̀ ló gbọ́. ẹ jọ̀wọ́ ẹ gbà mí o gbogbo aráyé ẹ gbà mí gbogbo èrò ọ̀run ẹ gbà mí gbogbo àǹjọ̀nú ayé ẹ gbà mí gbogbo ṣìgìdì adáhùn ṣe ẹ gbà mí
Ṣàngó jọ̀wọ́ gbà mí, Ọya jọ̀wọ́ gbà mí, Ọbàtálá jọ̀wọ́ gbà mí, Ànábì onímọ̀lẹ́ gbà mí. asùn orí iná ètè wú ó yọ gọ́ńbù ẹ̀yìn tẹ̀ orí kòlòbà ọrùn le ó dàbí òkúta ọwọ́ bẹ̀rẹ̀ sí í kúrú ọwọ́ di púńpú ẹsẹ̀ ń gùn ẹsẹ̀ dàbí ti àgéré àti ṣe ìgbọ̀nsẹ̀ di nǹkan àti jókòó di ìjàngbọ̀n àti dìde di ìyọnu àti sọ̀rọ̀ di ọ̀ràn àti rìn kò ṣeé ṣe àti bẹ̀rẹ̀ kò bọ́ sí i àwọ̀ ara kúrò ní dúdú ó funfun bíi kùukù ojú ọ̀run ìdí di pẹlẹbẹ ikùn yọ gbẹndu àyà di kẹ́kẹ́rẹ́ irun orí ń tu irun ara ń tu irun abíyá sì ń tu pẹ̀lú àìsàn burúkú gbáà ni. àwọn babaláwo ti péjọ bámúbámú kí àdììtú tó wọlé nǹkan tí wọ́n sì ń wá láti fi ṣe oògùn kò ju ẹ̀kọ́ lọ. ìgbà tí ọmọ yìí dé tí ó béèrè ohun tí wọ́n ń wá láti fi ṣe oògùn kí àìsàn ìyá òun lè san ohun kan ní gbogbo wọn fi ké wípé àkàṣù ẹ̀kọ́. ọmọ bá tú ẹrù ó gbé àkàṣù jáde wọ́n fi àgúnmu fọ́ ẹ̀kọ́ fún ìyámu wọ́n tún lo èjò oògùn pẹ̀lú ẹ̀kọ́ wọ́n tún á pa itú ọwọ́ wọ́n fi ti àjẹ́ fún àjẹ́ ti oṣó fún oṣó ti ẹlẹ́bọ lóògùn fún ẹlẹ́bọ lóògùn wọ́n sì fi ti ṣìgìdì fún ṣìgìdì pẹ̀lú kò pẹ́ púpọ̀ lẹ́yìn èyí tí ìpọ́njúdìran dìde jókòó tí ìpọ́njúdìran bẹ̀rẹ̀ sí í sọ̀rọ̀ tí ó tún di ẹni tí ń wọlé tí ń jáde bíi ti àtijọ́. ẹ̀yìn tí ọkàn gbogbo ènìyàn balẹ̀ nípa ti ìpọ́njúdìran tán pátápátá ní àdììtú olódùmarè tó lè ròyìn ohun tí ó bá bọ̀. ilẹ̀ ọjọ́ kejì lẹ́yìn tí ó dé ìlákọ̀ṣẹ́ ti mọ́ pẹ̀lú. ọmọ náà kò fi ọ̀kan pé méjì kò fi méjì pé mẹ́ta ó ro ohun gbogbo fínífíní. ìyàlẹ́nu pátápátá ló jẹ́ fún òbírí ayé àti pàápàá ìgbà tí ọmọ rẹ̀ fi ẹ̀wù jíṣẹ́ fún un tí ó tún fi aṣọ jíṣẹ́ fún ìpọ́njúdìran tí ó sì wá sọ pé ọjọ́ kejì ọ̀sẹ̀ onígbàgbọ́ ni òun ó tún lọ máa bẹ́ ọ̀gẹ̀dẹ̀ wá láti inú oko tí wọ́n fi hàn òun. òbírí ayé dáhùn ó ní kì í ṣe ènìyàn lórí bàbá mi tí ó ti kú ni ó fi ara hàn ọ́ ni. ó mà ṣe o ọkùnrin náà ìbànújẹ́ fẹ̀yìntì ìbànújẹ́ fẹ̀yìntì ìbànújẹ́ fẹ̀yìntì bàbá mi bàbá mi bàbá mi. òbírí ayé ń sọkún gbogbo ènìyàn sì bẹ̀rẹ̀ sí í ṣìpẹ̀ fún un. ìlí ó tó ṣe bí ọkùnrin wọ́n bara jẹ́ mọ́ yóò ní ká rírọ ẹ̀ mọ́ mọ́kàn ó tó ṣe bí ọkùnrin ó tó. nǹkan tí ó pa òbírí lẹ́kún ni pé ní tòótọ́ bàbá rẹ̀ ní irú kókó tí àdììtú ṣe àpèjúwe níwájú. bẹ́ẹ̀ ni ọmọ yìí kò gbọ́njú mọ ìbànújẹ́ fẹ̀yìntì bàbá òbírí ayé nítorí oyún rẹ̀ ló wà nínú nígbà tí ó kú. Adiitu Olodumare.
Jígí